àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ń fojú winá ní ìpínlẹ̀ Delta báyìí. Ọlájídé Ẹ̀sán ti tú àwọn àṣírí kọ̀ọ̀kan nípa gómìnà Adémọ́lá Adélékè. Iléeṣẹ́ ọlọ́pàá ti ń gbé ìgbésẹ̀ ńlá kan ní ìpínlẹ̀ Ògùn báyìí kí oníkálùkù sì tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ. À ń gbọ́ wípé ìjọba Nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ láti yọ owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná lọ́dún tó ń bọ̀ o. Àwọn ọlọ́pàá ti ń dà wá láàmú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jọ̀wọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹgbẹ́ Àkọọ́dù fi gbé ta. Ọwọ́ ti tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 7 ní ìpínlẹ̀ Delta. Wọ́n sì gba àwọn nǹkan ìjagun lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ló kéde ọ̀rọ̀ náà. Wọ́n ní ọwọ́ àwọn dẹ̀ lẹ́yìn táwọn ṣe àṣeyọrí láti mú àwọn ọ̀daràn 7 náà. Wọ́n gba ìbọn 2, ọta ìbọn àti àwọn nǹkan ìjà mìíràn lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti sọ̀rọ̀ wípé àwọn tún sì máa tẹ̀síwájú láti lè dẹ́kun ìwà ọ̀daràn àti àwọn ohun tó lè da àlàáfíà ìlú láàmú. Ẹgbẹ́ Àkọọ́dù kọ lẹ́tà sí Tinubu àti ọ̀gá ọlọ́pàá lórí bí àwọn ọlọ́pàá ti ń kọwọ́ bọ̀ wọ́n lọ́fun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn fi àsìkò yìí kọ ẹ̀dùn ọkàn wọn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọ̀gá ọlọ́pàá lórí bí àwọn ọlọ́pàá ti ń ní wọ́n lára àti bí wọ́n ṣe ń da àwọn ọmọ ẹgbẹ́ wọn láàmú ṣáájú ìdìbò gómìnà Ọ̀ṣun. Ẹgbẹ́ náà ní àwọn ń béèrè pé kí àwọn aláṣẹ yiri ọ̀rọ̀ náà wò dáadáa kí wọ́n sì rí dájú pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ní ààbò tó péye. Ṣẹ́yìn náà ti gbọ́ wípé ìjọba fẹ́ yọ àǹfààní owó ìrànwọ́ kúrò lórí iná mọ̀nàmọ́ná lọ́dún tó ń bọ̀ tí ṣe ọdún 2027. Joseph Tegbe, ẹni tó jẹ́ mínísítà tó bójútó ọ̀rọ̀ iná, òun ló kéde ọ̀rọ̀ náà pé ìjọba máa yọ owó ìrànwọ́ lórí iná mọ̀nàmọ́ná. Iná àlàyé tó là kalẹ̀ ó ní ìgbésẹ̀ náà ló mú kí àlékún bá owó iná ọ̀hún fún àwọn ará ìlú. Let me address 2 issues. The first is that let me tell you categorically, there's no policy by this administration to increase electricity tariff beyond its current level in the time. So if everybody is giving you information or telling you we want to increase tariff, put everybody by 8, please, in the immediate time, nothing like that. And tell Nigerians, nothing like that. My brother here, Sadiq, was misquoted at the conference. And the news went out. I almost passed out that morning when they said federal government plan to increase tariff and put all Nigerians on band A. Said it. You know, every time I wake up, I check whether PS has sent me something. I check whether NISO has sent me something. Whether TCS has sent me something. When I check them, and they haven't sent me anything, I will check my media person. Because I tell them, send everything to me. Whether it's bad news or good news, I must know. So the day I got that news, I said, hey, I'm in trouble today. The next thing I saw, all the blogs, all the people carrying it. Please, I'm making it categorical, my brothers and sisters. There is no plan to do that. Our priority is not tariff increase in the immediate term. Our priority is service improvement, universal metering, ensuring Nigerians only pay for the electricity that they actually consume. Ladies and gentlemen, we will continue, the federal government will continue to examine additional mechanisms to ensure we protect the vulnerable consumers. There are Nigerians that can't afford to adequately pay for power. These are the vulnerable group. We will protect them. But at the same time, we will be simultaneously improving financial sustainability. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ táwọn jàǹdùkú agbébọn jí gbé níléègbé wọn ní ìlú Ìpàrà ìpínlẹ̀ Ògùn lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà, DSP Olúṣèyí Babáṣèyí, òun ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò mìíràn láti lè dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà. Ó tẹ̀síwájú pé àwọn máa gbìyànjú láti sa gbogbo ipá táwọn ní láti rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ náà máa gba ìtúsílẹ̀. Ṣùgbọ́n o, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ dóòlà àwọn ọmọ wa náà ká tó ṣẹ̀ṣẹ̀ wá gbájúmọ́ àwọn tó lọ́wọ́ nínú ìjínigbé náà. Ẹnikẹ́ni tí ìgbárò náà bá sì ṣì mọ́ lórí yóò fojú winá òfin ni. Ó tẹ̀síwájú pé mo fẹ́ kí àwọn ará ìlú máa gbáradì láti máa kàn sí àwọn elétò ààbò nígbàkúùgbà tí wọ́n bá rí ẹnikẹ́ni tàbí nǹkan tó bá ṣe wọ́n ní kàyéfì. Olùdíje sípò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú AAC ti sọ̀rọ̀ o. Ọlájídé Ẹ̀sán, ó sì ti fi èròǹgbà rẹ̀ hàn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní bá a bá yọ towó kúrò níbẹ̀, mo ní oore ọ̀fẹ́ tó pọ̀ láti du ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí mo jẹ́ adarí rere. Ó ṣàlàyé wípé lóòótọ́ làwọn olóṣèlú pọ̀ jaburata ṣùgbọ́n kò sí adarí rere. Níṣe ni oníkálukú kàn roko sí ọ̀dọ̀ ara wọn ni. Ṣùgbọ́n ní ti ẹgbẹ́ wa yìí, àwa ní èrò rere sí àwọn ará ìlú. Bí n bá lè láǹfààní láti dé orí ipò náà, mo máa bá àwọn ará ìlú jíròrò láti mọ ohun tí wọ́n bá fẹ́. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni pé màá máa pèsè ètò ọ̀kọ́ ọ̀fẹ́ fún ilé ìwé ìjọba
mo sì máa ṣètò bí àwọn ọ̀dọ́ wa yóò ti ríṣẹ́ gidi ṣe pẹ̀lú owó oṣù tó ta sánsán tí wọn yóò máa gbà. Ipò gómìnà jẹ́ ipò ẹlẹgẹ́ tó sì gba ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti sùúrù, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé àwọn kan ti sọ ipò náà di oyè ìdílé tí wọn kò fẹ́ kí ẹnikẹ́ni ó máa du ipò náà mọ́ wọn lọ́wọ́, èyí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá sì ní káàkà ní ení èjì, ó ṣeéṣe kí n lérò lẹ́yìn ju Adémọ́lá Adélékè lọ. Nínú agro-trade economic plan wa àwa ti ṣe lọ́nà tó jẹ́ pé a fi build interstate trade, torí pé ìdí ni pé orí tẹ́bá mọ́tẹ́ ń pè ní global politics orílẹ̀-èdè Nàìjíríà wà nù ewu. Àpẹẹrẹ rẹ̀ ni pé bí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ń jà lẹ́nu tí issue yẹn bá escalate, supply chain ló ń jẹ́ máa break yẹn máa mú Nàìjíríà. Ètò làǹtọ́ wa ń jọba ń ṣe pé kí yàn má bàa mú, because ọ̀pọ̀lọpọ̀ kẹ́yìn wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìmọ̀ kòkún ipò tí wọ́n fi wá ń bi owó tí owó aráàlú bá wà tí wọ́n lè máa yọ̀ bẹ́ẹ̀ tì ń ló ṣe pàtàkì. Òun ṣe pé kán ní òye ń pa pé kí ni aráàlú fẹ́. Tó bá yẹ àwùjọ wa lè tẹ̀síwájú àṣẹ ń bá lóyún ó yẹ ká ti rí làwọn. Ṣé buhá gbúdọ̀ àkọ́ rí ibìkan lọ́jọ́ pé olórí ló ń jẹ wá kò sí olóṣèlú alọ́gọ̀rọ̀ olóṣèlú gba agbolé olóṣèlú fẹ́ wà báyìí, ṣùgbọ́n ta ló lórí tí ó ní ìfara ẹni jẹ láti ṣèlú. A ní táǹpẹ̀ ní Ọ̀ṣun IT Tech Hub, èyí ó jẹ́ tó pèsè iṣẹ́ báwọn ọ̀dọ́ nípa pé kán mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ẹ̀rọ ayélujára, ètò ìpèsè iṣẹ́ wà ń bẹ, ètò ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ wà ń bẹ lọ́fẹ̀ẹ́. A ní táǹpẹ̀ ní Ọ̀ṣun Automobile Village, àwọn ọ̀dọ́ ọkọ̀ nípa bẹ́sí àṣẹ́mbù mọ́tò. A ní táǹpẹ̀ ní electronic hub, àwọn náà fẹ́ máa ṣe nǹkan àwọn máa ṣe ní táǹpẹ̀ electronics nípínlẹ̀ Ọ̀ṣun, kódà kò jọ́nárì power bank ẹmọ èèyàn tó ń lo power bank nípínlẹ̀ Ọ̀ṣun táwọn náà bá ń ṣe nípínlẹ̀ Ọ̀ṣun yóò rí tèèno wa sípè. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ àti àlọ́ ìjábọ̀ ròyìn sí tí ì gbọ́ yín. Ire o.